máa sọ̀rọ̀ lẹ́nu ló bá wà lókè. Ọmọ dúdú à, bẹ́ẹ̀ ni tó lòkè gbà bá máa lọ láti ẹ̀ka mẹ́kún jábọ́ ẹgbẹ́ bá ń fún àwọn àtàkì òdá ní ọ̀dọ̀dọ̀ èyí làgbà pé kí la gbà nínú ọ̀tẹ̀. Níjọ́ tí wọ́n dáná bí àwùjẹ tí ń bá wa wọ́n fẹ́ ọ̀rọ̀ ìjà àdáyé. Níjọ́ tí olóògbé tó kọ́ sí wọn láàrin ìjà ẹgbẹ́gbẹ́ ni wọ́n bá ń dáná sórí ara wọn. Tó má bí ní Yorùbá gbé láàrin wọn ilẹ̀ ìyẹn bá ta sílẹ̀ níbẹ̀. Ọ̀rọ̀ Yorùbá ìbánilórúkọ ọ̀tẹ̀ òjẹ́ alábọ̀pọ̀ òkú àti bínú ṣé káfíńtì máa ń mọ́tò ìkọ̀rọ̀ gbogbo ohun burúkú ni ọ̀rọ̀ ìwé ilé òkú ti ti jà lẹ̀. Ọmọ Olúwa kí ló dé? Wọ́n fi jẹ́ pé ìdí àwọn ọmọ náà tó káwọn lọ́wọ́ wọ́n sọ fún èlò ní àkókò lọ́wọ́ káfẹ́ fún mi lágbájá àkókò ní èdè gidi ìwọ náà ò lè bá àìsí kó lè bá lọ́rọ̀. Àbí ọmọ ọlọ́dún kì í tú tọmọ ní òkú lọ́dọ́dọ́ ọmọ Fúlàní òjò pínpín ọlọ́dá wọn. Gbogbo ọ̀fẹ́ wọn jẹ́ ìkátà tó 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 wọ́n ṣe tó wà nínú ìgbìlà. Ọmọ Yorùbá ló fi àwọn léèrè. Wọ́n bá wọn gbọ́dọ̀ fún pínlẹ̀ ọ̀rọ̀ náà lé kiri. Wọ́n fẹ́ mọ̀ bóyá bí ọba lọ́wọ́ ọ̀rọ̀ náà lọ́wọ́ ti ló gbé. Ẹyẹ ọmọ yàtọ̀ ní èkó tí ti fẹ́ wọ́n nípìnlẹ̀ Èkó. Wọ́n fẹ́ kọ́ ọdún mọ́tò ọ̀fẹ́ ìjẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ní gbogbo ohun tó lè láyé fẹ́ kó ní paná ló pa. Ó fi lọ́nà tí gbogbo tó bàjẹ́ tó fẹ́ jẹ́ ìrìnlẹ̀. Ẹ ò lè ní ẹlẹ́rí. Ó kọ́ra nípa ẹ̀kọ́ ọ̀fẹ́. Ọ̀nà gbọ́dọ̀ àwọn ìjọ ìṣẹ́lẹ̀ wọn. Ó kọ́ ní ẹgbẹ́jẹ́ èèyàn lábẹ́ ẹgbẹ́ olùkọ́láyé ìdájọ́. Sílẹ̀ ọmọ Yorùbá tó kọ́ sí láti ìlú oníjábọ́já máma ìgbẹ́ Yorùbá lọ. Àwọn tí wọ́n ti ṣe Yorùbá sí ní ìdúró ìbẹ̀ lọ́tẹ̀. Ó pẹ̀lú fífíù síta bẹ́ẹ̀ òjà. Èèyàn ó fẹ́ kúrò ní ọ̀rẹ́ bàjẹ́. Bàbá wa owó láti àgbáńgóyè ẹ̀dàbí àwọn abẹ́ni bàbá wa láti dáyé ilé ìkókò. Ọ̀rọ̀ ni ó kù ní òkú bí èpè tó lọ́lẹ́dẹ́ kàtí ẹ̀dá àmójútó. Bàbá wa ọgbọ́dọ̀ pẹ̀lú ọlọ́wọ́ kèrè àjàmà pẹ̀lú ẹgbẹ́ ìdájúkò. Ọmọ méjì káwé káwé dábì. Ìyálàjẹ́ ìlú ẹni rẹ̀ ti jẹ́ náà ìbátan pé ẹ̀yìn àgbàgbà pé lọ́jà lórí ọmọ tó bá wà tó wúlò. Ọlọ́run ti fi òbí tàbí èèyàn bí wọ́n tó kò ní jẹ́ kí wọ́n máa bá wà sí ìjà àwọn ọmọ ẹjọ́ ti ṣe. Àtọ́lẹ̀ ọ̀jẹ̀ wọlé àwọn ẹ̀dáwẹ́ ẹja náà náà. Ọ̀rọ̀ máa wà lọ́wọ́ láti ilé ti lọ́kọ̀ òní àtìmọ̀ ìwé tó ọmọ alálẹ́ ìwé òní lọ́gbọ́n ọba ní àìsọ̀kan Yorùbá lọ́pàá náà tó Yorùbá àti lọ́lọ́gbọ́n àti lójúmọ̀ràn. Bíjà Yorùbá lọ́jọ́ ọba tó fi dé pẹ́lẹ́ lẹ́nu ọlọ́pọ̀lọ́ ní àìsọ̀kan Yorùbá lọ́jọ́ ọba táwọn ẹ̀sẹ̀ ìṣẹ̀lá máa bá aláṣọ Yorùbá tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ nílé láti òkú sí ìdí láti sí òní. Ẹ̀yìn ìgbà tí gbogbo wá ti kò sẹ́mi lẹ́yìn lẹ́nu sí láì tí mo dá fún ẹ̀rọ ìgbó òkè ọ̀ya orí ìjà àbọ̀fẹ́ ńlá mọ́tò ìkókó tí ó ń gbé akíndé ní lọ́ọ̀yà kiri. Ìjà ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ọba Adébọ̀nà tí ó fẹ́ nílẹ̀ kọ̀dé gbogbo ọba adarí ẹ̀mọ́ sí ló ẹ̀yìn ọ̀rọ̀ òkúlẹ̀ náà jọ bàjẹ́ ibi tó fẹ́ jẹ́ kò yé èèyàn. Mo tún kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yìí ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ Ọlọ́run gbẹ̀yìn alátìlẹyìn wa káàkiri tìbútòrò àgbáyé. Ẹ̀dùn sí pé ilẹ̀ ń dá aṣọ ró ìtàn tá a fi ń rí tàn sọ lílọ bíbọ̀ ìgbòkègbodò wa lórí pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò sí ní parẹ́ bóò ni ò sí ní wọ́ọ̀kùn. Mo dúpẹ́ o mo máa lóore mo máa lóore mo máa lóore mo máa lóore o mo máa lóore. Ẹ jẹ́ ká gbọ́ orin Yorùbá ronú bàbá wa Ọláríwájú Adépọ̀jù apá kejì ẹ̀ ni màá fẹ́ kí a gbọ́. Apá kìíní la sábà máa ń lò. Ẹ jẹ́ á gbọ́ bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ apá kejì náà tó kún fọ́fọ́ ni. Kí ló ń jẹ wá sí ọ̀dẹ́ àtọ̀ rẹ̀ tó fi fẹ́ fi ṣe àtàtà àwọn olórí wa kọ̀dá ká lè máa sọ̀rọ̀ lẹ́nu ló bá wà lókè. Ọmọ Olúwa bẹ́ẹ̀
ní lókè ìgbà lábàá bá láì jẹ́ ìdáfẹ́ tó jábọ́ ẹ̀jẹ̀ máa ń fún àwọn àtàkì òdà ní ọ̀tọ̀ọ̀tọ̀ èyí lànà pé kí la ti gbà nínú ọ̀tẹ̀. Níjọ́ tí mo dájọ́ bí àbúṣe tí bá ra wọn gbé ọ̀rọ̀ ìjà àdáyé. Níjọ́ tí olóògbé púpọ̀ ní wọn láàrin ìjà rẹpẹtẹ ni wọ́n bá ń dáná sórí ara wọn. Tó má bí Yorùbá gbé láàrin wọn ilẹ̀ ìyẹn bá gbajúmọ̀ níbẹ̀. Ọ̀rọ̀ òkúta ìdánilójú ọ̀sẹ̀ òjẹ́ alájọpọ̀ òkú àti bínú ṣé káfíńtì máa ń mọ̀kè sọ̀rọ̀ gbogbo ohun burúkú ni ọ̀rọ̀ ìwé ilé òkú ti ti jà lẹ̀. Ọmọ olúwa kí ló dé? Wọ́n fi jẹ́ pílẹ̀ ní ara wa là ń tó káwọn lọ́wọ́ wá lọ fún èlò ní àkójọ lọ́wọ́ káfẹ́ kọ́ ni lágbájá àkójọ ní èdè gidi ìwọ náà ò lè ta pàǹtí kó lè bá lọ́rọ̀. Àbí? Ní àsìkò yìí kò sí tí wọn ò sọ tán nípa Síwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn kówó ló ṣe gbàkànṣàwò kan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ò lọ wo ìgbà tó ti ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ wọn ò sì lọ wo bó ṣe ń ṣe. Gbogbo àwa tá a wà láyé lónìí pátá kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó ṣùgbọ́n ìfẹ́ àfẹ́jù owó ni ò dáa. Kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó torí owó la fi ń so ohun gbogbo. Wọ́n ti gbé gbogbo ìṣúná ọrọ̀ ajé ìgbésẹ̀gbèsẹ̀ ní ayé wa lé orí owó. Àwa máa lówó jura wa lọ ọ̀nà tó ń kálukú ó sì gbà lówó ń bẹ. Àwọn kan ń bẹ tí wọn ò ṣe òṣèlú ṣùgbọ́n tí wọ́n ń kó owó ìlú ṣe tó gbọ́ kò tó yẹ yìí. Àwọn eléyìí wọn lè bá wọn di òṣèlú ṣùgbọ́n tí wọ́n ń kó ojú tó lóṣèlú mi ń kó lọ. Irú wọn a máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá rí yàn kó fi owó ẹ̀ mọ ìlú ká sì mọ̀ pé ó láfojúsùn. Ẹ wò gba t'Abíọ́lá kí ni wọ́n sọ sí Basọ̀run MKO Abíọ́lá gan dánwò tó. Tọ́wọ́ ní òkú lọ́dọ́dọ́ ọmọ Fúlàní òkà pinnu ọlọ́dà wọn. Ìdòwò ọ̀fẹ́ mú tẹ́lẹ̀ kátà tó tó wà nínú ìgbìlà. Ọmọ Yorùbá ló fi ọmọ léèrè. Wọ́n bá wọn gbọ́dọ̀ fún pẹ́lẹ̀ ọ̀rọ̀ náà lé kiri. Wọ́n fẹ́ mọ̀ bóyá bí ọba lọ́wọ́ ọ̀hún àti lọ́wọ́ ló pé. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Basọ̀run MKO Abíọ́lá. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Basọ̀run MKO Abíọ́lá nígbà ayé rẹ̀. Ẹ wo bó ṣe ṣe sí ilẹ̀ Yorùbá, ó ṣe sí Áfíríkà, ó ṣe sí Nàìjíríà tó ṣe pé kárí ayé nínú pé ká léèyàn kó lámìlàaka láyé. Tá a bá ń tu rò pé a tí ì ní méjì Abíọ́lá. Basọ̀run MKO Abíọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbé gbogbo ayé kò wá sí ẹ̀ka kan tẹ́ẹ̀lé bá bó ṣe nù FIFA gbogbo wọn ní dalọ́lá ni wọ́n ṣe fún pillar of sport ní láfíríkà. Táwọn ilé síbẹ̀ náà kò jọ wá lójú. Ìdínà tá a fi wá ohun kókó lórí eléyìí. Kì í ṣe pé nígbà táwọn èèyàn bá lọ tán láwàá máa yìn wọ́n láwàá máa wá máa sọ̀rọ̀ irọ́ sì ni láwàá máa mọ rírì tí wọ́n ń ṣe ẹja mọ rírì iṣẹ́ wọn nígbà ayé wọn. Ẹja mọ rírì iṣẹ́ wọn nígbà ayé wọn. Ẹ wo Abíọ́lá síbẹ̀ náà kọ́ kí la àsọtán. Ẹ wo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà kí la àtọ́sọtán náà. Nígbà Awólọ́wọ̀ náà kí la àsọtán. Nígbà Akíntọ́lá kí la àsọtán. Ṣé wọ́n ṣépè fúnra tiwa ni? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àwọn half-blooded Yorùbá àwọn ọmọ àlè Yorùbá àwọn tí èsì pure Yorùbá àti pure Yorùbá náà ń ṣe rádaràda kì í ṣe gbogbo wọn náà àmọye pure Yorùbá àmọye ṣé gbogbo ẹ tí wọn bí ilé ọlá ní ìwọ ọlá tó pé ìṣòro tá à ń kojú nù lẹ́yìn tó ṣe pé ó sì mú ìfàsẹ́yìn lábálẹ̀ Yorùbá ló mú ìfàsẹ́yìn lábálẹ̀ Yorùbá. Àsìkò òṣèlú tá a ṣe òṣèlú tó gbẹgẹ́ ni. Àwa mọ ibi tí ìyà ti ń jẹ wá nílẹ̀ Yorùbá àwọn gómìnà wa ní fìyà jẹ wá gbogbo wa la mọ̀ nílẹ̀ Yorùbá àwọn gómìnà wa tí wọ́n bá ń tún Èkó ṣe tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣàwò Tinubu tẹ́ lóò ló di Èkó mú tí wọ́n bá ń dá kelúkelú lẹ́kọ̀ọ́ ṣe ń mú àwọn gómìnà wa yòókù lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Nígbà Ìbíkúnlé Amósùn ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ọ̀pọ̀lọpọ̀ náà lárí ní tó ṣe. Ẹ sọ ọ̀tún míì tó bá látọdún kẹrin ẹ lọ káàkiri àbí tátàtà ìjọba àpapọ̀ Buhari tá a ní òṣèré ó ní wọ́n fún wa ní grant 3.2 million naira. Buhari ní wọ́n fún wa 3.2 million naira grant
nígbà tó dọ́dọ̀ àwọn gómìnà wa ńlẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ní wọ́n fún èèyàn 5,000 people èèyàn 5,000 people ni wọ́n ní kí wọ́n fún. nígbà dọ́dọ̀ àwọn gómìnà wa wọ́n sọ 3.2 million naira wọ́n sọ di 250,000 àwọn sọ di 250,000 naira péré. èèyàn 5,000 wọ́n tó wá dé kò sí èèyàn 100 òun náà wàá dà taari 16 billion ìjọba àpapọ̀ ni wọ́n ló gbélẹ̀ fún state kọ̀ọ̀kan pé tá a bá ń ṣe báyìí lọ nílùú òyìnbó náà wọ́n á máa fún wọn ní grant tá a bá ń ṣe báyìí lọ yóò dà ẹ bá ń bèrè owó náà ni wọ́n lò fún campaign báyìí ni wọ́n ti ń lò fún campaign. ẹ wò gba pandemic ẹ wo oúnjẹ tí wọ́n ní wọ́n fún wa gbogbo state pátá nílẹ̀ Yorùbá ni wọ́n kó oúnjẹ pamọ́. nígbà wá dìgbà December ọdún ni wọ́n wá há fáwọn èèyàn mo mọ àwọn tó ṣe pé àwọn kan tiẹ̀ ti jí ta wọ́n jí ta kò tó tán bẹ̀ ráìsì ti wá bàjẹ́ ó ti wá bu gbogbo ẹ̀ wọ́n kó fún wọn ní o àwọn iléeṣẹ́ ńláńlá Unilever Dangote gbogbo ẹ̀ báyẹn bẹ́ẹ̀ ṣe kó fún wọn nìyẹn o síbẹ̀ náà ńkọ́ wọn ò kó fáráàlú ṣé Buhari náà nu tí Buhari bá kórìíra ilẹ̀ Yorùbá ṣé ni ó ní pé owó tẹ kílẹ̀ Yorùbá ó gbà kó gbà owó tẹ kílẹ̀ Yorùbá pa wọlé kó pa wọlé. Tinubu bá àsùnwọ̀n Èkó ọba ní owó tí ò ju bóyá bíi 600 million naira lọ 600 million naira ìní Tinubu bá àsùnwọ̀n Èkó owó tó ń wọlé lẹ́kọ̀ọ́ nígbà tí ó fi dínkù ńbẹ̀ àárín 500 million sí 600 million ó di Tinubu ti sọ di 6 billion pẹ̀lú àfihàn tí wọ́n fi ilẹ̀ owó náà ti lé ní 50 billion naira lónìí owó tí kò ń pa wọlé 50 billion naira ó ti lé lónìí owó tí kò ń pa wọlé. Tinubu nù àfojúsùn kí ló ní kí gbogbo ìpínlẹ̀ ló kù ọmọ lè sí tiwọn táwọn Èkó ni ò sí nílẹ̀ gbogbo tí ń jẹ́ Èkó àti Ìbàdàn gan gbogbo Lagos State lápapọ̀ ní o èyí tó bẹ̀rẹ̀ láti tá a bá ti kọjá Bẹ́gà ní o tá a ti wọ̀ ní o lọ dé Lagos Island ní o lọ dé Abúlé Ẹ̀gbá Àgbàdo Ìjàyè ní o lọ dé Agége ní o lọ Gbá ní o lọ dé Ẹ̀pẹ́ ní o Ìkòròdú ní o gbogbo tí jẹ́ Lagos State àti Ìbàdàn déédéé ni díẹ̀ báyìí wọ́n fi jura wọn lọ àti ìlú Ìbàdàn land ni mò ń sọ Ìbàdàn land ni mò ń sọ. ẹ wá wo ilẹ̀ kékeré tí Lagos State ní ẹwàrà tí wọ́n ń dá ká tó wá sọ pé Ọ̀ṣun ká tó sọ pé Èkìtì ká tó sọ pé Oǹdó ká tó sọ pé ìpínlẹ̀ Ògùn ilẹ̀ lọ rẹpẹtẹ nílẹ̀ Ìbàràpá ilẹ̀ lọ rẹpẹtẹ lókè Ògùn ilẹ̀ lọ rẹpẹtẹ l'Ógbómọ̀ṣọ́ kò sí wúlò. bí Èkó bá lè dára ṣe báwa tá a nílẹ̀ Ọ̀yọ́ Ọ̀ṣun tá a nílẹ̀ pẹ̀lú Ògùn ó yẹ káwọn jẹ́ pé ọ̀dà owó tẹ́ ẹ bá rí lẹ́kọ̀ọ́ àwa láwọn gbà lọ́wọ́ yín sẹ́yìn nílé iṣẹ́ ẹni kìíní kan ẹni rìfánárì ẹni rice mill àwa láwọn gbowó lọ́wọ́ yín bó láṣẹ máa gbà èyí tẹ́ ẹ máa jẹ àwa láwọn fún yín. oko màálù ni oko ewédú ni oko ata ni nọ́ọ̀tì náà ni ti ń wá ṣé Buhari ní ká mọ̀ sí àwa ní stéètì wàhálà ní kíní ìgbà tí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ wọlé ẹnjìnìà Olúṣèyí Mákindé Abíọ́dún ilẹ̀ kan bẹ ní Ìdó ní camp ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ ti tóbi jù wọ́n láwọn fẹ́ẹ́ fi sọ di farm estate inú mi dùn gidi gan pé tí wọ́n bá ṣerú eléyìí oúnjẹ tá a bá ń jáde ń bẹ̀rù yóò mọ̀ bọ́ aráàlú tí wọ́n ṣe báyẹn káàkiri kí gbogbo local government tá a ní àwọn local government kan bẹ tí wọn ò nílẹ̀ àwọn tó wà tó ti bọ́ sáàrin ìgboro nìbàdàn àmọ́ local government mọ́kànlá la ní nìbàdàn local government mọ́kànlá la ní nìbàdàn ó wá kéré jù ní local government mọ́kànlá àárín local government 5 tó nílẹ̀ àbí 6 tí yóò nílẹ̀ ní nìbàdàn nù ká tó wá sọ àwọn ìlú yòókù tá a bá níbàn tá a bá pọ́ǹpù owó sínú ètò àgbẹ̀ oúnjẹ ó sùn wá bọ̀ ṣé Buhari ní kẹ́nìkan kọ́ mọ̀ sí látijọ́ tí gbogbo wọn ti ń ṣe ìjọba iná títì
omi tá à dídì omi tẹ́nìkan bá ń fomi kàǹpé ẹ sọ pé rọ́ ní pa omi tí wọ́n mójútó àní ẹ tiẹ̀ ẹ fa ètò omi stéètì kan ẹ fi dẹ́mi ẹ fà lé mi lọ́wọ́ láàrin ọdún 2 sí ọdún 3 ẹ mọ̀ sẹ́tí màá gbómi ó sì mọ̀ yọnu ilé ìbáwọn aráàlú ó sanwó ni akóra pure water mu àmọ́ èyí tá a máa ń ra sachet water omi inú ọ̀rá àmọ́ èyí tá a ń ra table water tá a bá somi sí gbogbo ilé tí ó bá ju 1,000 naira lọ 2,000 naira lọ lóṣù tá a san àwọn èèyàn ó sanwó omi ìtẹ́rẹ́ pómi ẹ̀rọ ni tí wọ́n mú ó ṣe é fọṣọ ó ṣe é wẹ̀ ẹ̀yìn tá a ra kíní kí kò ní rí bẹ́ẹ̀. ó tiẹ̀ tó wá tó dá àwọn nínú ilé bínú kolú ìgbà àwọn elétè àwọn èèyàn bá pọ̀ mẹ́tẹ́ bá jọ ń dáwó omi tó wá gbé 2,000 ní 10 bóyá 200 naira ní ọmọ kẹyìn kọ̀ọ̀kan gbomi tá a lò lóṣù ni bó sì gbọ́n rínú nígbà yìí Bọ́lá Ìgè táwa wà kéékèèké táwa bá ti ń tiléèwé bọ́ bá a sí omi ẹ̀rọ orí lámà afẹ́ lè máa wẹ̀ ń bẹ̀ táwọn ta omi síra wa lára sáà ní dẹ̀wọ̀n mọ́ ọwọ́ adi pé bọ́ọ̀lù a sì fi ti Síríà àti Tọ́kì àfikọ́gbọ́n Tọ́kì tí wọ́n yẹn tó ṣe pé táwọn tó ń faraàlú lóminú ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ wàdánwò tó kàn wọ́n ó ṣẹlẹ̀ lọ ó ti dẹ̀ kẹta tí ilẹ̀ rírun ẹ̀wọ̀n yẹn tó ti kú nìṣó ti lé ní 50,000 odidi ìlú kan ló ti parẹ́ hàn ìlú mi ń bẹ tó ṣe pé kò ju 50,000 èèyàn ti péré tí ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ẹ máa gbúgbù àwọn ìlú ilẹ̀ Yorùbá ìlú mi tó lóko wòye àwọn èèyàn tí ń bẹ ń bẹ gan tí wọ́n ń gbé lùlù. ṣé Buhari mú wa lọ́wọ́ ipe ká má ṣe ìlú wa bá bá bẹ́ràn wí ká bẹ́ràn wí nígbà wọn láwọn fẹ́ ṣe kinní kan ìjọba àpapọ̀ ní ọmọ kọ̀ǹtró omi ní ọmọ kọ̀ǹtró gbá ní ọmọ kọ̀ǹtró àyàrí mọ́ wọn lọ́wọ́ àwọn fẹ́ ṣe rúgà àyàrí mọ́ wọn lọ́wọ́ ọ̀dà wa tá a ní wọ́n mọ̀ ṣe rúgà èyí tí ò rúgà wa rúkà àti wàdà tá a rí yájọ́ bàbá ń bẹ́ràn wí ká máa bẹ́ràn wí orílẹ̀-èdè yìí a lè máa bá lọ báyìí ìdínà tó ṣe yí pé ṣùgbọ́n ìlọsíwájú máa ń bá ìlú níbi tó bá ṣe yí pé àfojúsùn ń bẹ ìlànà ń bẹ ẹ jẹ́ ń lé sí wa nígbà tí Lamade Sínà kúrò lórí àpèrè Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lónìí àwọn ni wọ́n bọ́ sí gómìnà wọ́n wá ṣe ètò kan àgbékalẹ̀ ńlá ni tó dáa wọ́n rí i pé ní ètò ẹ̀kọ́ ti dó àdórẹ̀yìn nílẹ̀ Yorùbá àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa wo nǹkan o ká ẹ mọ̀ pé àláwọn gómìnà wa nìṣòro wa wọ́n rí i pé ní ètò ẹ̀kọ́ ó ti dó àdórẹ̀yìn nígbà wọn wá dé ọmọ bíi 70 80 ní kíláàsì kan ní yàrá akẹ́kọ̀ọ́ kan ọ̀dà ẹ jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ sí wọ́n ń fúláàgì wa ní báyìí ọ̀dà ẹ jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa wà ní kíláàsì kọ̀ọ̀kan kọ́ mọ́ ju 45 lọ ṣe tó ń flá ṣe nẹ́tíwọ̀kì ni àbáwọn èèyàn ń kọlu ojú òpó wa wọ́n wá ṣe tó ṣe pé 35 ló wà ní kíláàsì kọ̀ọ̀kan 35 students ló wà ní kíláàsì kọ̀ọ̀kan láyé Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n ń ṣe Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lónìí. lẹ́yìn yẹn àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ti jẹ́ tìjọba tẹ̀pẹ́ iléèwé máa ń tóbi tílẹ̀ wà tí òsì tẹ́ fi ń ṣe wọ́n wá ń kọ́ àwọn iléèwé míì péjá máa ń kọ́ ní tìgbàlódé kakọ̀ sílé ìwọ̀n àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó wà máa jẹ́ JS class JS 1 to 3 JS 1 to 3 pé ká máa kọ́ wọ́n sì ṣe ń gbà náà tó di pé wàhálà Ọbásanjọ́ dé Ọbásanjọ́ yìí náà ni ọ̀rọ̀ gbogbo èsè lórí alábàáhùn torí pé yóò ṣe sáà kẹta ẹ má ṣe sáà kẹta bàbá ẹ má bà òfin jẹ́ Ọbásanjọ́ gbógun ti Ládọjà ẹjá lọ wo àkọọ́lẹ̀ nígbà yẹn Ládọjà nígbà yẹn ipò kélo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú ètò ẹ̀kọ́ ṣùgbọ́n kí la kálà débẹ̀ sí gbogbo iléèwé tí wọ́n ń kọ́ lọ wọn ò kọ́ lọ mọ́ akálà tó wọlé sáà kejì gbogbo iléèwé tí wọ́n ń kọ́ lọ wọn àbádọ́ rẹ̀ wọn ò fọwọ́ kàn mọ́ wọ́n bá da gbogbo ẹ̀rú ọmọ bá tó ń bẹ̀rẹ̀ sí ní pọ̀ nínú yàrá akẹ́kọ̀ọ́ Sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí tún débẹ̀
nǹkan kan náà tún ni ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn yàrá akẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n parí náà kò ní ìbẹ́ tí wọ́n yìí parí dòní. Ẹ wá wo ní ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe rí dòní olónìí lẹ́yìn bàbá wa Adéwọ̀lú Ládọjà Ọ̀túnba Àlàó Akálà Christopher Àlàó Akálà ìkànnì náà Ajímọ̀bí gbìyànjú Ajímọ̀bí tiẹ̀ tó gbìyànjú ọkọ̀ àwọn modern school àwọn iléèwé rú tí wọ́n kọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe pé ó bojú rí. Lẹ́yìn Ajímọ̀bí Ìjìnà Olúṣèyí Mákindé ni wọ́n ń bẹ́ẹ̀ báyìí. Ẹ wo bí ètò ẹ̀kọ́ wa ṣe rí ṣé Buhari náà nu ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ń bẹ lọ́wọ́ gómìnà. Òfin orílẹ̀-èdè fi ààyè gbà yín ẹ dára tó wù yín wọ́n sì mọ bí ẹ ṣe lọ ń yá owó ṣùgbọ́n nígbà tí ọba ti sójú pọ̀nà òun kálukú ọmọ ṣèyí tó wù ẹ bá wá pè wọ́n ṣàkíyèsí pé ẹja ṣe báyìí ó ti di ọ̀tá. Ọ̀tá Tinubu mọ̀ pé èèyàn ni àwọn èèkàn bá ló ṣe máa wà. Ẹ jẹ́ fún alápèjúwe Sódẹkẹ́ òní bàbá Abẹ́òkúta tòní ẹ̀rí wọ́n ṣe lísàbídé lọ́mọ ní a sì ń tara wa lọ́lẹ́gbàá ni kí ni lísàbídé kí lọ́kàn lísàbí pẹ̀lú Abẹ́òkúta tá a wà yìí. Sódẹkẹ́ ni bàbá Abẹ́òkúta tá a wà yìí kì í ṣe pé gbà Sódẹkẹ́ náà ń bẹ pé kò lọ́tàá. Lísàbí ògbọ́n tí ń jẹ́ Abẹ́òkúta rí lẹ́yìn ṣùgbọ́n Sódẹkẹ́ ó jẹ́ ara àwọn ọmọlẹ́yìn Lísàbí. Mo ti sọ gbogbo ìlú nùtàn Sódẹkẹ́ ọ̀rọ̀ bòmínà mọ́tò jẹ́ kí n lọ. Nígbà wàhálà dé tí àwọn ajagun gbalẹ̀ ń gbalẹ̀ wọn tí wọ́n jà pẹ̀lú àwọn akọni tán jọ kóra wọn jọ ń bàdàn tí wọ́n dáfá wọ́n lọ sí orí ilẹ̀ Ìtòkù tó jára ilẹ̀ Ẹ̀gbá wọ́n sì dùn bẹ̀. Nígbà wọ́n dùn bẹ̀ Sódẹkẹ́ ló pàṣẹ títí tó fi jáde láyé. Wọn ò lo ọba. Bí Ìbàdàn ṣe jẹ́ military base bẹ́ẹ̀ náà ni Abẹ́òkúta jẹ́ military base. Wọn ò lo ọba wọ́n sì dùn bẹ̀. Kì í ṣe pé Sódẹkẹ́ náà lọ́tà ńgbà náà kódà nínú òun àtàwọn tán jọ jẹ́ akẹgbẹ́ wọ́n jọ lérí páwọn ọba ara wọn jà kí wọ́n tó wá pẹ̀tù sí wọn lẹ́yà ẹ má bà kínní yìí jẹ́ ẹ mọ tó lé wa kú ẹ mọ tá a fi kóra wa jọ bì. Bí ó ṣe jẹ́ pé gbogbo àwọn bàbá wa ẹ̀ bí wọ́n ṣe ń lọ́tà lọ́wọ́ àwọn èèyàn wa ńlẹ̀ Yorùbá nù. Bákan náà ni Ògèdèngbé Agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà gbogbo bó ṣe gbìyànjú tó liberate àwọn èèyàn rẹ̀ kúrò lọ́wọ́ gàba Ìbàdàn kí wọ́n fi sá fún Lísàbí. Àwọn ni wọ́n kọ petition sẹ́yìnbó ẹ wá máa gbé lọ. Wọ́n gbé Lísàbí àwọn gbé Ògèdèngbé wọ́n kọ́ gbé wá Ìbàdàn nígbà yá wọ́n tó gbé lọ sí Ìwó. Ìpè èèyàn bẹ̀rẹ̀ sí ní tourism tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Nàìjíríà tí wọ́n lọ máa fowó wo nǹkan orí Ògèdèngbé ló ti bẹ̀rẹ̀ nígbà táwọn gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìjẹ̀ṣà táwọn ti kàwé tẹ́tí báwọn ìbò iṣẹ́ tẹ́ gbọ́ pé olórí ogun àwọn general àwọn ó ti wà ní Ìwó àwọn fẹ́ lọ máa bẹ̀ wọ́n sì gbàgbé lọ́wọ́ àwọn òyìnbó. Nígbà àwọn òyìnbó wá rí pérò ni wọ́n bá ń sanwó. Ìpè á bẹ̀rẹ̀ tourism ìpè tó bẹ̀rẹ̀ èèyàn tí ń bẹ láyé Ògèdèngbé tábà ní pé tábà gbogbo nǹkan lẹ́ka wò tábà fẹ́ sọ̀rọ̀ nípa tourism nílẹ̀ Yorùbá ká máa lọ fowó wo nǹkan Ògèdèngbé gangan ni wọ́n lọ fowó wo nígbà tí ń bẹ láyé. Ìpè ẹ fẹ́ lọ rí iye báyìí lẹ́sàn kẹ́ tó lọ rí kí wọ́n fi sán fún Ògèdèngbé. Àmọ́ ìjọ́ tó Ògèdèngbé kú Ọlọ́run ṣẹ̀rí Ògèdèngbé tó rọ́lọ́run yìnbọn Àráì gbàù. Nígbà tí Àráì sán ọba ọwá ilẹ̀ Ìjẹ̀ṣà ọwọ́ aránṣẹ́ lọ b'Ògèdèngbé báyìí kò sí wàhálà àsìkò tó ni. Wọ́n sọ pé níjọ́ tó Ògèdèngbé kú Ọlọ́run yìnbọn Agbógungbòrò ọ̀run rẹ̀ o kí la fi sán fún Ògèdèngbé. Báwa náà la competition káwọn òyìnbó wa tó gbé kí èbó tó wá dọ̀lá kó tó dowó fún Ògèdèngbé. Olúyọ̀lé ńkọ́ the father of Ìbàdàn nílé Olúyọ̀lé orúkọ méjì lẹ lè pè Ìbàdàn lólúyọ̀lé
ẹ lè pe Ìbàdàn ní Ìbàdàn orúkọ méjì tẹ́ pè nù. Tẹ́ bá dé gbogbo òbúdókọ̀ bá dé kù Olúyọ̀lé Ìbàdàn lẹ́ẹ̀mọ́ gbọ́ àṣẹ ni béèyàn bá ṣe eré Ọlọ́run ní máa ṣe bẹ̀ porúkọ àwọn kan ò ní parẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe pé Ìbàdàn tẹ́ ẹ̀ ní pé Olúyọ̀lé mọ́. Tẹ́ ẹ bá bí mí ìsìnkú ọmọ ìlú wo ni Olúyọ̀lé ni mí wọn ò dẹ́sẹ̀ mọ́ bí pé kí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé Ìbàdàn mò ń sọ. Bolúyọ̀lé ṣe wá ṣe tó tẹ́ńbẹ́lẹ́kún pẹ̀lú gbogbo wàhálà tó Olúyọ̀lé ṣe fúnlẹ̀ Ìbàdàn àti fúnlẹ̀ Yorùbá lápapọ̀ tẹ́ńbẹ́lẹ́kún àti ọ̀tẹ̀kọ́lẹ̀ fi rẹ́yìn Olúyọ̀lé. Ọjọ́ yín ti pẹ́ nínú ìwà abú nínú ìwà ọ̀dàlẹ̀ ọjọ́ yín ti pẹ́ nínú ìwà abú nínú ìwà ọ̀dàlẹ̀ tí wọ́n bá wá lọ Olúyọ̀lé náà làwọn afọ́kọ rẹ̀ pé Ìbàdàn lónìí bíi pé bẹ́ẹ̀ wọ́n ṣe fẹ́ràn Olúyọ̀lé tó ń bẹ nígbà tí ń bẹ láyé alólúyọ̀lé estate Olúyọ̀lé FM rédíò ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúyọ̀lé ni àmọye nǹkan tá a forúkọ Olúyọ̀lé sọ báyẹn. Kí làwọn ìgbà tí ẹ̀sìn lóyìnbó Sódẹkẹ́ wọn ò ṣe nǹkan ẹyọ kan báyìí wọn ò ṣe. Ọ̀wọ́n tí wọ́n ṣe sílé Sódẹkẹ́ láti fi ṣe ìrántí rẹ̀ pásítọ̀ Túndé Bákàrè ló ṣe kì í ṣèjọba kì í ṣàwọn ọmọ Abẹ́òkúta pásítọ̀ Túndé Bákàrè ló ṣe. Kódà wọ́n fẹ́ẹ́ fi títì jẹ ojú orí Sódẹkẹ́ tán ẹ lọ wò ìbémi lọ mo ṣàfihàn ẹ̀ fún wa wọ́n fi títì wọ́n ibi tí wọ́n ṣe Sódẹkẹ́ sí ilé tí wọ́n kọ́ fún títì oge héwu ni òun ni tí wọ́n fi sá fún Sódẹkẹ́ nù pẹ̀lú bá a ṣe lajú tó ní Ẹ̀gbá bá a ṣe lajú tó l'Abẹ́òkúta tó ṣe pé ọ̀làjú ti sàmánì tó bá kú òlékòó ibi tó tún balẹ̀ sí ní Abẹ́òkúta ń dá ìjọba rẹ̀ ṣe ni so pẹ̀lú gbogbo ọ̀làjú wa náà ibi tó wá padà sí náà nù ibi tó wá padà sí nù gbogbo àwọn akọni tí ò jẹ́ kí ìran Ẹ̀gbá ó parẹ́ tá a sì mú ọkọ wọn lọ́jọ́ kan tá a fi lè ṣèrántí wọn ní a má ṣèrántí Lísàbí ṣùgbọ́n àwọn tá a mọ̀ tá a sì mọ àwọn ọmọ wọn tí ìran wọn ń bẹ kí lẹ ṣe fún wọn mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn ó dàbí gbọ́n láwọn tiẹ̀ tí ń kàn sí tàwọn Abẹ́òkúta náà tí ìlú kọ̀ọ̀kan àwọn ìdílé jagunjagun àwọn ìpìlẹ̀ báwọn ilé ọlá ṣe ní tiwọn táwọn náà bá ní tiwọn ìpàdé ó lè wà wọ́n lè máa ṣe nǹkan àwọn ẹ̀jẹ̀ àwọn èèyàn nú tí wọ́n lè máa ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá níta fi ń san náà nù tàbí nígbà Awólọ́wọ̀ kú tán la bàbá àmọ́ gbèrè rẹ̀ kí akẹgbẹgbẹ tá Awólọ́wọ̀ kú nígbà tí ń bẹ láyé bá a ṣe tú jáde nígbà tí àwọn tẹ́fẹ́ sin òkú Awólọ́wọ̀ tí ń gbé káàkiri hùn ẹni a ṣe tú jáde nígbà wọ́n ń fẹ̀tọ́ rẹ̀ dùn á ti kúrò nínú ìṣòro yìí. Ẹ wá jẹ́ kí n fi kinní kan hàn wá jẹ́ fi kí n dáná èrò ní yàtọ̀ sí àwọn propaganda campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìrònú ẹ̀jẹ̀ tó wò mí ẹ̀jẹ̀ ń wò mí ẹ̀jẹ̀ gbé fọ́tò bàbá gan bẹ̀ gan gbé fọ́tò bàbá sẹ́gbẹ̀ẹ́ àná la ṣe léyìí ẹ wá wo èrò yàtọ̀ sí àwọn aláfẹnusẹ. Wákàtí méjì mẹ́ta ìrọ̀lẹ́ lè kọjá ní. Ọba fún ìwé ọlọ́ ṣe ẹgbẹ́ ìfẹ́ aṣọ fẹ́ẹ̀sì ni wọ́n ń bù sí èrè àti ìfẹ́. Ọba fún ìwé ọlọ́ ẹgbẹ́ ìfẹ́. Negotiations the same. APC, and nothing else.
ẹni ìlàwà náà rí òun bó ṣe lọ ní Èkó nù ó dẹ̀ dùn mí kíní ti fọ́tò ti mọ̀pọ̀ nìbàdàn mo rò pé mo gbé mára àwọn fọ́tò tí mo gbé ni mi ò gbé mọ́ ká rí èrò tá a bá rí èrò tó wọlé tá a bá rí èrò tó wọlé láti ìpínlẹ̀ ẹ̀jẹ̀ ìwò náà yẹ kí n lè rí torí kẹ́ ẹ bá lè mọ̀ yí pé aṣíwájú ló ní Olúyọ̀lé ló ní aṣíwájú mo fẹ́ wò tọ́lọ́ bá ní kí n tètè rí àwòrán ṣé mi ì gbé mọ́ ni mi ò gbé mọ́ ẹ foríjì mi ò gbé mọ́ àwòrán tí mo gbé mi ò gbé mọ́ ẹ foríjì mi ẹ jẹ́ ká gbọ́ jíngù ilẹ̀ kan ìyẹn tá a ṣe fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọlódò dẹ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. Aláyà ló lè gbódó ńlá àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gírí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni orí ṣàdá láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àṣeyọrí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti sẹ́nitọ́ Kashim Shettima lórílẹ̀-èdè Nàìjíríà. Ó kọjú ohun àtẹnẹ́ ránmọ́ránmọ́ wò ká tó rí. Tinubu ló lè ṣe é, òun ló kàn. Ẹ fìbò sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé tó ń bọ̀ yìí ọjọ́ 15 oṣù kejì February 25. Ibi àmì ìgbálẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní kẹ́ ẹ máa tẹ̀ sí tó bá dọjọ́ 11 oṣù kẹta March 11. Ẹ dìbò fún sẹ́nitọ́ Teslim Kọ́láwọlé Fọlárìn. Kẹ́tọ́ àbò òkúlẹ̀ Ọ̀yọ́ lè jíǹde kídẹ̀kọ́ bá tẹrú tọmọ. Aṣíwájú ló kàn, fẹ̀sì ló kàn, àwa ló kàn, ẹ̀yin ló kàn, Yorùbá ló kàn. APC Naija for Bat ló ń kéde. Bó ṣe nínú ẹ jẹ́ ká jáde ká túyáyá ó kù ọjọ́ mẹ́ta lónìí ọjọ́ 25 oṣù kejì February 25 2023 ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ ní á di ìbò fún aṣíwájú láti yan aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tí yóò lọ ṣojú wa gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí gbogbo àwọn ọmọ Yorùbá tòótọ́ tí a sì ń ṣe àtìlẹ́yìn fún láti jẹ́ pé n ta pàdánù nígbà ayé Ààrẹ Ọ̀nà Kakanfò MKO Abíọ́lá irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ sí wa ìdí náà tó ṣe pé ọkàn mi ọkàn gbogbo wa ìdí náà tá a fi ní pé ká túyáyá ká jáde ká lọ fi ìbò wa ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ oríṣiríṣi ni à ń rí là ń gbọ́ ṣùgbọ́n a dúpẹ́ pé ọ̀rọ̀ tí ń yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá wò láti bàtà àti bẹ̀rẹ̀ ètò ìpolongo fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti ọjọ́ mélòó kan a rí wípé tá a bá wo kọ́mẹ̀ntì àwọn èèyàn tó ń kọ́mẹ̀ntì a rí pọ̀rọ̀ yìí gbogbo wa ìfẹ́ ní ká fi ṣe ní àná ìjẹta mánà ọ́díò kan tún jáde tí Kóìkì tó pe Sunday Ìgbòho sà ó bàbá dámì pé òun ti gbé síta o gbogbo ọmọ Nàìjíríà ló fẹ́ gbọ́ yìí o ẹgbọ́sẹ̀ gbowó lọ́wọ́ federal government kò sẹ́ni tó sọ pé Sunday ọ̀rọ̀ federal government kọ́ ni wọ́n ń sọ federal government kọ́ èyí tí kò bí kí ó ṣépè sí ni pé sọ́ra èèyàn lọ gbowó lọ́pẹ́ òun lọ ọ̀dọ̀ Àtíkù ṣé ọ̀ràn èèyàn lọ sọ́dọ̀ bàbá Ayọ̀ Adébánjọ pé Peter Obi lòun ó ṣiṣẹ́ fún sósì rán èèyàn lọ sọ́dọ̀ Tinubu ẹlẹ́ẹ̀rí tó tún jọmọ́ bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì àtìlẹ́yìn fún Adeleke PDP nípa ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́pọ̀lọ́ làwọn tá à ń bá wí kí là ń wí àwọn wíwò wíwù ẹ̀sìntà ló sọ pé gbowó lọ́wọ́ federal government ń wà ní ògbówó lọ́wọ́ wọn èyí tá à ń sọnù ẹ̀sùn tẹ́ fi kàn án ẹni wípé ọ̀jẹ̀ ń lé orù jẹ́ ń lé eégún bàbá dámì that's it. ìní pé mo máa ń sọ tẹ́ ẹ bá ń fojú kò sẹ́ni tí ò ní pọ̀tì ó dàbí ìgbà tí pásítọ̀ tó dé Bákàrè ń sọ̀rọ̀ ni
láti ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni pé gbogbo àwọn wọ̀nyí náà wọ́n takò ṣùgbọ́n bí tọ́rọ̀ dé yìí ọ̀rọ̀ kálòfẹ́ yìí ni ṣé Tinubu dá sẹ́mi náà ni bí ó ṣe dá síwọ náà ni ó ṣe dá sẹ́mi náà àmọ́ sá lọ́pṣọ̀n mi bẹ́ẹ̀ dẹ̀ ni kí ló ṣe fún mi tí ò fi dá sí mi ṣèbí tí wọ́n ẹ sọ náà nígbà tí ò sí dá lọ́dọ̀ ọ̀tẹ̀ kò dá lọ́dọ̀ tèmi náà ìjọ tí mo ti ń ṣe wàhálà lórí ìtàn yìí síbẹ̀ náà kò kún ẹlòmíì lójú lórí ìtàn ilẹ̀ Yorùbá kò kún ẹlòmíì lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dá a máa yá láì fi gbogbo ayé pásítọ̀ Túndé Bákàrè ní gbogbo ẹ̀yìn pásítọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ táwọn bá tẹnu bọ páàsì yín ẹ̀ nílé dúró wò ó lóun náà ní páàsì ta ni ò ní páàsì ṣùgbọ́n ẹ mẹ́jà torí pé kò ní ó dùn ẹ mẹ́jà bí wúrú sọ́la kájọ ìtòlúkálukú bá ṣe káyáfẹ́ ni kíni àwọn olọ́ba ìlú ìjẹ́dẹ́bi tó dé báyìí náà ní tọ́jú olóṣèlú tí wọ́n rán ìkọ́lẹ̀ bá wọn gbé dàbòrú ìkọ́lẹ̀ bá bẹ́yìn ọba sì ṣe àkọọ́lẹ̀ àmọ́ ẹbẹ rẹ́kọ̀dù àmọ́ ẹbẹ àwọn ìrìbọn tó gbé kéèsì rẹ́pọ̀ rẹpẹtẹ fáìlì ẹ̀ní rẹpẹtẹ wájú wa ìwọ lọ́lọ́ fẹ́ jà fáráàlú torí pé kí ìwà ni. tọ́jú wà rẹ bí ìgbà táwọn bá ń tọ́jú nǹkan ìní rẹ ni tí wà bá ti bàjẹ́ gbogbo nǹkan ti bàjẹ́ èèyàn sì lè bàyàn ló kọjẹ́ èèyàn lè bàyàn níwà jẹ́ àníyàn jáde ìṣègbàkàsàwò kan free world láwà táwọn èèyàn bá láwọn ṣe Yorùbá nation lónìí tí wọ́n bá ní ibi báyìí láwọn ń lọ kò sí tó fàjà tẹ bá wò látìgbà tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ́ ilẹ̀ Yorùbá ni mò ń ṣe àwọn tó sì ti mọ̀ mí lọ́jọ́ tó ti pẹ́ ọ̀rọ̀ pé Tinubu tiẹ̀ fẹ́ ṣe ààrẹ òsàárẹ kọ́ wọ́n lọ wo rẹ́kọ̀dù mi èyí ṣòṣèlú àmọ́ Tinubu mò ń ṣe torí orí mi pé mo sì mọ ibi tí mò ń lọ kìí sọdún karùn-ún kìí sọdún kẹfà ní ìwọ tó ẹsẹ̀ mọ̀ mí lánàá àwọn tó ti ń bá mi bọ̀ látọdún kẹtàlá sẹ́yìn èyí sì ṣiṣẹ́ mi ju ìtàn Yorùbá yìí lọ tó bá di July 10 ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí ní ó pé ọdún 13 tí mo ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá lórí Facebook lọ wo ní timeline mi bí rọmọ bá pa kó o sì wá lọ wo ọdún tí mo ti open page ebi pé àbá sọ pé ọ̀rọ̀ Yorùbá nation ló gbé jáde àbí kinní kan ìgbà tí wọ́n rọ́ bẹ̀rẹ̀ mo báwọn èèyàn ṣe ń pè mí káàkiri ayé ààrẹ yìí náà bá wá sọ sí ní bá pọ̀ sí ńlá àwọn èèyàn lọ́yẹ̀ àwọn tẹ̀mí ń rí yìí irọ́ ni sáwọn tí ó gba kinní fún yín ni tó dùn mí jù ni pé àwọn tó tiẹ̀ tó kàwé àwọn tó wà lóò òyìnbó àti kọ lẹ́tà sí kinní kan o United Nations sì gba kọ́pì lẹ́tà tẹ́ ẹ kọ́dà àbí ṣé èèwọ̀ ni ká ní kọ́pì lẹ́tà bá ẹ bá kọ lẹ́tà sí ẹ́mbáṣì orílẹ̀-èdè kan àbí kọ́ńtírì kan wọ́n ò pilẹ̀ fi ẹ̀dá rẹ̀ sọwọ́ sàbújá so ṣé àwọn làwọn ọ̀gbọ́dọ̀ wá rí lẹ́tà tẹ́ gbogbo bẹ́ẹ̀ kọ́ sí United Nations bẹ́ẹ̀ kọ́ sí United Kara bẹ́ẹ̀ kọ́ sí agboolé wa wọ́n ò pilẹ̀ fi ẹ̀dá rẹ̀ sọwọ́ sàbújá báwo la mọ̀ pa amẹ́já lórí pípé omi là ń tẹ̀ka tó tẹ̀yìn rẹ̀ à ń sọ fún yín já lórí pípé ọ̀dà Yorùbá kò sí bó ṣe lele tó a máa ń darí jìnnà wa gbogbo àwọn ọmọ tí wọ́n lọ síbẹ̀ ní ìsìn pẹ̀lú gbogbo ariwo táwọn èèyàn pa sígbà kan àwọn kan wá lọ síbi kíní láti lọ kéde àtìlẹ́yìn wọn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn tí wọ́n ṣe ní ìgòdì nígbà tẹ́ ìbá tó lọ ṣé mo lọ ọ́fíìsì APC ń bẹ nìbàdàn ó ń bẹ ní gbogbo ibikíbi ó ń bẹ local government mi ó ń bẹ lẹ́kọ̀ọ́ èyí lọ ṣé mo tẹ̀ta tí mo fi ń kéde àtìlẹ́yìn mi láti ọdún tó lọ tí mo ti ń kéde rẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ̀ta ìgbà tí ìbá tó lọ sí kíní kí n tó lè kéde àtìlẹ́yìn nígbà tẹ́nìkan kò pilẹ̀ rán mi ń sẹ́tẹ́lẹ̀ bí mò ń ṣe ni mo lè rọ àwọn èèyàn mo lè la àwọn èèyàn lọ́yẹ̀ ẹ dìbò yín fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí lè fagídí mu yín pé ẹ tẹ̀ka fún Aṣíwájú ṣùgbọ́n tiwa ni wípé ká tawájí ìtanijí ni tá à ń ṣe ká tawájí ẹjá rìn báyìí ẹjá àgbà báyìí ẹjá ṣe báyìí màmá wa ẹlágbà Yorùbá nation ẹ̀sìn tó ń lérí ẹ̀ ń búra tẹ̀mí sì ń sọ ń gbà náà lọ́gbà ní irọ́ níṣẹ́
nígbà wọn kọ́ sọ àwọn èèyàn ń takò mi ṣé èmi mo ní mọ̀ yín gbogbo ohun ẹ̀ jù yín lọ mo sì mọ̀rọ̀ lójú yín lọ àwa súnmọ́kè a sì súnmọ́ sàlẹ̀ àmọ́ àwọn tá a pè bóòlé lè ṣe rí irọ́ ni erémọdé ni eré what erémọdé of course wàá wò yí pé ẹ sì ń lérí dúpọ̀ onítìrí ń sọ Professor Banji Akíntóyè ń sọ Sunday Igboho ń sọ àgbà Yorùbá ní sàlótọ́ lọ kò sí nǹkan tó lè yẹ Koiki tẹ̀ ń sọ á ṣe rálì olóyè Sunday Igboho ìní ọ̀wà líìdì láti Kútọ́nù tẹ bá ń gbọ́ tatata ìrìn gbébọn ọmọ oró mo rò pé wọ́n ti sọ pé àwọn ti kó ammunition ẹni tó ń pariwo ẹ̀yin warrior ìgbà kan wọ́n ti láwọn kábọ́yá wọ́n ti ká ammunition mi ní àmúṣọ mi ní ìrọ́lẹ̀ pa Sunday Igboho wà ní house of arrest ní Kútọ́nù ẹ má tó dá nǹkan ní ìbọn lọ́rùn kíjọba Nàìjíríà ọmọ péjọba Kútọ́nù wípé ó tó ti fẹ́ wá dà lúrú o kí wọ́n má tó sọ pé ẹ lọ gbé kúrò ní house of arrest tó wà ẹ lọ gbé sínú prison house of arrest sọlóyè Sunday Igboho wà ní Kútọ́nù tẹ̀ ń pariwo nígbà ẹsẹ̀ wá jáde ìbẹ́ẹ̀ni tèmi ọkọ̀ sọ fún yín ni ṣe é mọ̀ tí ọ̀bá lọ́wọ́ ìjọba Nàìjíríà nu pé wọ́n dẹ̀ sẹ́rù pé lè kúrò ní prison ẹ̀ ń tẹ̀ra Kútọ́nù èlò ń Kútọ́nù tí Nàìjíríà bá láwọn fẹ́ wá mú Sunday Igboho ní Kútọ́nù lónìí wà láì sọ́jà Kútọ́nù ò lè dúró ṣèbí France wọ́n gbójúlé ṣèbí France Nàìjíríà lọ kò sí sí tí ó ṣẹlẹ̀ France ò sì lè kógun wá Nàìjíríà mà ní inú àwọn orílẹ̀-èdè kan ti ẹ̀dùn pé Nàìjíríà fẹ́ jagun nígbà wọn mọ̀ táwọn ó rì ń tanra yín ṣùgbọ́n ẹjẹ́ àforí pípé ṣẹṣẹ́ Nàìjíríà kéré nu ayé nígbà kan wọ́n bá àwọn èèyàn Nàìjíríà ṣe rò pé bẹ́ẹ̀ ló ṣe kéré tó ẹ lọ wo military power Africa ẹ lọ wo ní wọ́ọ̀dù ẹ wo tẹ́ tó Nàìjíríà sí ọrọ̀ ajé ń bẹ owó ń bẹ nǹkan ogun ń bẹ ọmọ ogun ń bẹ agbára ń bẹ orí pípé ń bẹ connection ń bẹ gbogbo ẹ̀ ní ń bẹ fún Nàìjíríà ọrọ̀ ajé ń bẹ àlùmọ́ọ́nì ń bẹ tí Nàìjíríà fi lè jagun dáradára ni máa ṣe ẹnìkan kan jókòó yóò jókòó sójú kan ẹtí ọmọ pa àlógún ọmọ para rẹ ìwọ ara rẹ kò yé ọ. mo gbọ́ nígbà tí ẹnìkan sọ̀rọ̀ ládé Aláàfin ọ̀ládé adé aládé kan ni wọ́n gbà fáláàfin tí wọ́n jọ fàmọ́ra wọn lọ́wọ́ wọ́n wá bu ẹ̀kẹ́ jù wọ́n gbà wọlé àti ẹni tó ń sọ̀rọ̀ gan àti ẹni tí wọ́n ń sọ sáwọn gan mọ ìtumọ̀ aládìkún sí wọ́n mọ̀ Ìgbòho Sunday Ìgbòho aládìkún ni sí wọ́n mọ̀ ọ̀dà tí n bàbá yìí tún pé ọ̀dà aládìkún ọmọ Ọbàtálá ni bóun ló ṣe jọ ọmọ Ọbàtálá ọmọ obìnrin ni àbọ̀mọ ọkùnrin tó fi jọ ọmọ Ọbàtálá ṣé àdìkún ládé àbí ọ̀ládé tó sọ pé ládé adé aládìkún ni wọ́n gbà fáláàfin bóun ló ṣe rí irú adé wo kí ni wọ́n gbà fáláàfin Aláàfin ọ̀ládé Aláàfin wo ni wọ́n ń sọ sọ̀ràn míyàn ni àbáwọn ọmọ ọ̀ràn míyàn nígbà tí tó yé yín gbé fún ààrẹ Laji Abbas wọ́n wí jẹ́ ká lo làákàyè ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ ìbò ní wáyé lẹ́kìtì Professor Banji Akíntóyè kankan tí wọ́n ń tẹnu mọ́nù mo sọ fáwọn èèyàn mo ní irọ́ ni ìbò wáyé lẹ́kìtì ìbò ní wáyé ní Ọ̀ṣun ìbò tẹ́ni ò ní wáyé lọ́ṣun ìní Sunday Igboho ṣiṣẹ́ fún PDP lọ́ṣun ẹ̀sìn ní ká dákẹ́ kẹsí pé gbogbo tí ń lọ bá àmọ́ ṣùgbọ́n ẹjẹ́ àwọn ara wọn fúnra wọn jáde tó bá ṣe pé ẹlẹ́ni à ń parọ́ ṣẹ̀pá wọn lè máa dínà ìpé kò rí bẹ́ẹ̀ àmọ́ ń gbà wọn fúnra wọn ti jáde ní ìsìn tẹ́ẹ̀rì ń bẹ̀rẹ̀ pẹtẹ ni àmọ́ àárín ara wọn nù ṣùgbọ́n ẹ mọ̀jà á tan àwọn èèyàn àwọn tẹ̀mí wọn ti bọ́ ń kọ́ ẹ wo irú rálì à ń pariwo pé kí ló tún fa rálì ká ṣe sùúrù ẹ wo rálì Ọjọ́ta ẹ wo àwọn tó kú ní ìsìn ọpẹ́ kí wọ́n tó lè mọ̀ ebi mo jáde pé ẹ ń pariwo ẹnìkan kú ẹ mórúkọ ẹnìkan ẹgbẹ́ ẹsẹ̀ rálì ẹ̀kọ́ kọ gbogbo wọn lẹ̀ ẹ mórúkọ rẹ̀ ẹ̀mọ̀lú rẹ̀ wọ́n ẹsẹ̀ wá ń sọ Adó Èkìtì ló ti wá fi kú ṣèfàjẹ́ lẹ́kọ̀ọ́ lórí pé wọ́n tàpá tó bá wá dé sàárè ní sẹ́gbẹ́ àwọn tó ní kẹ́ wá ṣe rálì wọ́n ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú àwọn ni wọ́n kó àwọn èèyàn fáwọn PDP lọ́sùn tẹ́ fi ṣiṣẹ́ àwọn kan náà kó èèyàn fún APC tẹ́ fi ṣiṣẹ́ mo sì ń sọ́dọ̀ la Sunday Igboho ò tí ì jáde sọ pé òun èé ṣe ọmọ ẹgbẹ́ PDP kó sì fa káàdì ẹ̀yà kú gbogbo ayé orí ọ̀tán ìgbà lọ́rọ̀ Yorùbá nation rẹ̀ tó lè wọlé lásìkò yìí ta ni wọ́n ó tù kínní rẹ̀ tí ò ní bọ́ọ̀tì ìjà àròrí wa
tíjọba bá lóun fún pàǹdọ̀ Sunday Igboho lónìí pé kọ́ mọ̀ bọ́ Nàìjíríà kò sí tẹ́lẹ̀ kan ó ṣe káwọn èèyàn kẹgbẹ̀rún èèyàn máa competition tíjọba bá láwọn ò rí nu kí gbogbo wọn sọ pé ẹni rẹ ní tíjọba bá láàníṣẹ́ lọ́dọ̀ àtàwọn ẹni ibú ni kò sí tá a lè ṣe. ètèlógún jíjà àwọn kan wà ní jókòó sílùú òyìnbó káwá máa tafà pátápátápátápátá ṣé orí àwọn bàbá soko tí orí wọn kú àbí bàbá ìkọ́ni wọlé káàkiri tí ń ṣe gbogbo ẹ̀ tí ń lọ káàkiri ó tún díjà álẹ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ òṣèré wọn lọ́pọ̀lọpọ̀ àwọn interview míì so nígbà táwọn yóò sì tún ríran yín pé ẹ wà ẹ já ló làákàyè so wọ́n tún ti dẹni búnù ẹni tí ọba ti lọ bí tẹ́ ń lọ ó ti dẹni búnù ìdínú tẹ́mi Ààrẹ òpìtàn fi dúró ní dáńfó mọ́mọ́ Yorùbá ọmọ sọ́sẹ́ nígbà mọ́ sọ́fẹ́ fún mọ́mọ́ Yorùbá ẹ wá ṣẹgbẹ́ kínní kan nítẹ̀yìn bá gbé wá tó dáa nígbà wọn fẹ́ ṣe kínní ní mọ̀pó àpéjọpọ̀ ọmọ Yorùbá ẹ̀rí mo sọ̀rọ̀ pẹ̀ mo post ẹ̀ ìbá yín ṣe é tí bá rí pélé ẹ fẹ́ ṣe fún lọ síwájú ilẹ̀ Yorùbá ni láì gbà kọ́bọ̀ láì sí gbà kan ìbá yín pariwo rẹ̀ ṣùgbọ́n kí wá ṣẹgbẹ́ ẹgbẹ́ tó pé inú tiẹ̀ lórí àníyàn tọ́pọ̀lọpọ̀ fi ń kẹ́gbẹ́ jọ ọ̀dà àníyàn tọ́pọ̀lọpọ̀ wọn fi ń kẹ́gbẹ́ jọ ọ̀dà ló sọ fún wa ìbò ló kọjọ́ mẹ́ta yìí wọ́n ní síbò lẹ́kìtì kò ní síbò lọ́ṣun wọ́n má dìbò wọ́ọ́rọ́wọ́ o ajáde wọ́ọ́rọ́wọ́ o atẹ̀ka wọ́ọ́rọ́wọ́ o akàbò wọ́ọ́rọ́wọ́ o àwọlé wọ́ọ́rọ́wọ́ o asùn wọ́ọ́rọ́wọ́ o àtúnjí wọ́ọ́rọ́wọ́ o. ẹ wo ọ̀rọ̀ ti lẹ́yìn ìgbà tí Professor Banji Akíntóyè bọ́ síkú tọ̀nù tán tí wọ́n láwọn kan lọ àtáàkì lórí Professor Banji Akíntóyè mo jáde sọ̀rọ̀ ńgbà náà mo ní irọ́ ni. ibi ìwádìí làwọn ṣe ọta àbọ̀ tí wọ́n rí yìí tí wọ́n èyí ni wọ́n wá ní wọ́n yìnbọn sí ọta kan péré lọ wọlé ó sì wọnú àbẹ́stọ̀ ni security tó ń bẹ́nu ilé ó lóun kàn gbọ́ tí nǹkan ṣe wàràwàràwàrà òun wá lọ bẹ́ẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé kejì pé àkíni tí ń ṣẹlẹ̀ ó lóun ò gbọ́ nǹkan kan ẹ máa gbọ́ sẹ́yìn kọ́kọ́ gbénu làákàyè ṣe bí fídíò yẹn wà ìmọ̀ bóyá mo ti gbé fídíò yẹn náà síbí yìí ṣé mo ti gbé fídíò ń síbí ìmọ̀ bẹ́ẹ̀ mo tí ì gbé síbí a sì rí fídíò náà gbọ́ a rí fídíò yẹn náà gbọ́ láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run pé àwọn ọlọ́pàá lọ síwádìí gbogbo àwọn ará àdúgbò ọmọ ẹni bá ní Fúlàní lọ́wọ́ àtàkì ọtí ń pariwo Fúlàní ti lọ àtàkì lé Professor Banji Akíntóyè o kíní kankan ẹ̀gbọ́n gbà gbogbo ọ̀rọ̀ wá jáde tán kọ́ àwọn èèyàn wá pè pé ààrẹ sì sọ́bẹ̀ mu ni èmi mọ àwọn èèyàn ẹlòmíín lè dáná sunlé ara rẹ̀ tí ọmọ mọ̀ dáná sun kọ́ba lè gbowó lọ́wọ́ àwọn èèyàn pé àwọn Fúlàní ló ti wá dáná sunlé èmi bó sunlé mọ́ rẹ lórí ti ẹ̀ ta ìlọ́wọ́ lẹ́ẹ̀pà fún wa historian lèmi mo mọ ìwà àwọn èèyàn mo sì mọ ète àwọn èèyàn ẹlòmíín wọ́n wà nínú ilé wọ́n wà sí fáànù wọ́n wà máa orí ọ̀kadà láwà báyìí o inú ọkọ̀ láwà yìí à ń lé àwọn Fúlàní lọlé o inú igbó làwà níbi inú ilé ibi tó ti lọ́wọ́ o oríṣiríṣi wọ́n fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. ọ̀dà gbogbo àwọn tí wọ́n ń kóra wọn jọ ẹ̀yin náà ẹ fẹ́ nìkan jáde tẹ̀ mọ̀ yìí pé èèkan ní nílẹ̀ Yorùbá nígbà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbowó èmi ni mo ti ń jáde láti bí ọdún méjì sẹ́yìn pé kọ̀ọ̀kan owó kí lọ̀rọ̀ owó nínú tí ń ṣẹlẹ̀ ṣé báyìí wọ́n ṣe ń ṣe nǹkan tá à ń sọ ńgbà náà táwọn èèyàn ń sọ ẹnìkan ti ẹ̀ jáde ṣé wọ́n fagídí máa àwọn èèyàn gbowó lọ́wọ́ wọn ni àgbá ìyàwó náà gbogbo yín ìbówó náà ló díjà alẹ́ ìbówó náà lágbọ́pọ̀ ẹ fi ń kọ́ shopping complex kiri ẹ fi ń kọ́ mansion kiri ẹ fi ń ralé kiri lóyìnbó náà ẹ múra sí i ṣé wíwá tá a máa bá ta á pọ́n a kì í wo wárápá gbowó a kì í wo sòbí àkágbẹ̀jẹ́ oníṣègùn tó bá wo wèrè tó bá gbòbì tó bá pẹ́ títí ọmọ wọn pàpà wá bugi jẹ ẹ máa yọ̀ nínú ìlera tí ń bá lù ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe ń sọ fún wa tó bá di ọjọ́ àbámẹ́ta sátidé ẹjá túyáyà ká lọ dìbò fún Awólọ́wọ̀ àsìkò tiwa ká lọ dìbò fún Abíọ́lá àsìkò tiwa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban ẹ jẹ́ ká lọ dìbò fún ẹ̀rí nígbà tí ẹnìkan ti ẹ̀ post kìíní kan ó nígbà tí landlord onílé tó bá wá abẹ́lé rẹ̀ wò ó ní gbogbo àwọn ayálégbé tí ó bá jẹ́wọ́ gbogbo wọn wọ́n jáde sí i bẹ́ẹ̀ lọ́rọ̀ Tinubu ṣe rí lánàá sẹ́yìn lóun ló lẹ́kọ̀ọ́ àlóun ló nílẹ̀ Yorùbá
bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òun ni bàbá wa bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òun ni bàbá wa ọlọ́run ló dẹ̀ gbé bẹ́ẹ̀ ó lè kọ́ ọmọ tiẹ̀ lọ́la nígbà táwọn kan ń ṣàtìlẹ́yìn fún Peter Obi kí nípa Peter Obi nílẹ̀ Yorùbá táwọn kan ń ṣàtìlẹ́yìn fún Àtíkù kí nípa rẹ̀ ẹ wo bí gbogbo èrò ṣe rí tẹ́ ń pèlè èèyàn ẹ wo bó ṣe yẹ Tinubu lẹ́kọ̀ọ́ lánàá Yorùbá àwa ló yẹ tí ọba ṣèrò táwọn èèyàn bá jáde káàkiri àwọn èèyàn tó wá káàkiri àgbáyé ajẹ́gbójú tìran Yorùbá nù pé àjẹ́ èèyàn àṣì Tinubu jẹ́ àmọ̀pá wà Ọlọ́run ní pa Tinubu báyìí àlàfo ta ló lè di ibi inú Arẹ́gbẹ́ṣọlá tó yẹ kó bá wa di Ọ̀ṣun mú ẹ̀rọ gbogbo rádaràdá tá ń ṣe tá a bá ti rí pé ibi táyé bá ń lọ a gbọ́dọ̀ tẹ̀ sí torí wípé àmúmọ́ra sí ni ọ̀dà ṣé báyìí ni ọgbà ọ̀dẹ̀ fọwọ́ra lórí inú ibi tó ń lé méjì bá sì ti ń jà sálejò kọ́ ní òlòlẹ̀ wọn kẹ́yìn ìmúra sí ẹjá tó gbọ́ jíngù lẹ́ẹ̀kan sí jàre ẹ bá hùwà ẹ lè ní 40 million wọ́n ti fún wa owó ni ẹ lè ní 50 million wọ́n ti fún wa owó ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. Aláyà lórí ibùdó ńlá àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gírí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni orí ṣàdá láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àṣeyọrí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Sẹ́nitọ́ Kashim Shettima lórílẹ̀-èdè Nàìjíríà. Ó kọjú ohun àtẹrẹ ránmọ́ránmọ́ wò ká tó rí Tinubu ló lè ṣe é òun ló kàn. Ẹ fìbò sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé tó ń bọ̀ yìí ọjọ́ 15 oṣù kejì February 25. Ibi àmì ìgbálẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní kẹ́ ẹ máa tẹ̀ sí tó bá dọjọ́ 11 oṣù kẹta March 11. Ẹ dìbò fún Sẹ́nitọ́ Teslim Kọ́láwọlé Fọlárìn. Kẹ́tọ́ àbùkù ní Ọ̀yọ́ lè jíǹde kídẹ̀kùn bá tẹrú tọmọ. Aṣíwájú ló kàn, fẹ̀sìn ló kàn, àwa ló kàn, ẹ̀yin ló kàn, Yorùbá ló kàn. APC. Naija for Bat ló ń kéde. Naija for Bat ló ń ṣe ìkéde fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ ló ṣe ìkéde fún ọmọ olódò dẹ bó ṣe nínú mo rò pé pẹ̀lú ògbọ́lọ̀ ètò tá a bá ṣe lọ́la torí ọ̀la náà ni ètò ìpolongo ìbò lórí rédíò àti tẹlifíṣàn ni ló máa parí gẹ́gẹ́ bí ìlànà ṣe ti wà dẹ̀ ní ló máa parí a fi ojú òpólẹ̀ lọ́la tó pàwà náà ó pè aṣọ ìlú wa ọ̀nà wo ni ọ̀nà àbáyọ gbogbo bẹ́ẹ̀ ṣe fúnlẹ̀ máa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìgbẹ́ náà làwa náà rí mo ti lo fídíò tí Ààrẹ Muhammadu Buhari ṣe níjẹta tó ti ń bẹ̀bẹ̀ tó sì ń bẹ Bọ́lá Ahmed Tinubu kó má bínú ó tó wà ní Èkó lánàá wákàtí 3 gan ló gan fi dúró tí ààrẹ jókòó tó ń dúró di kí Aṣíwájú dé ọlọ́ọ̀ba tó aníyè káyé bí Aṣíwájú ní kọ́lọ̀ owó sí mi ọlọ́ọ̀mọ́ sí mi ní ẹni ẹ̀tẹ́ o ọ wá kù sọ́wọ́ gbogbo ọmọ Yorùbá bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ó sì dé ilẹ̀ ìlérí tí ó sì kó adé ilẹ̀ ìlérí tí ilẹ̀ Yorùbá á sì bọ́ nínú àjàgà tí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá kó wá sí àwọn kan bẹ tí wọ́n rí jẹ́ ń bẹ̀ o àwọn ni wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá ó tòrò tí wọ́n sì fẹ́ kó nípa ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá orúkọ tèmi ò fìgbà kan yí padà o Ààrẹ Laji Abbas náà lórúkọ mi Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà ẹ jẹ́ n fi wálẹ̀ pẹ̀lú bàbá wa Ọlárewájú Adépọ̀jù láàrin ìṣẹ́jú 5 ká gbọ́ ewì tí wọ́n ṣe ní 40 ọdún sẹ́yìn tí a pè ní ọmọ Odùduwà nígbà tí ètò ìdìbò ń bọ̀ báyìí náà nínú ọdún 1983 láti Tàwájí ìjàgbọ̀. Yorùbá, òun jẹ́ Yorùbá.
kò dára. Àwọn ní Yorùbá, àwọn ní Yorùbá. Ẹni Haúsá ń pè ní Yorùbá wá, wọn á pè wá nípè ìyàwó. Àwọn ní àwọn ń pè ní Yorùbá tí ọmọ tí ò gbélé. Ọmọ Olúwa, ọyá bẹ́ẹ̀ ti ṣèyí àdáyé. Káwọn akọ́lù lọ́pẹ̀tẹ̀lé, káwọn ní ilé ní tí ò kọkàn ní tó dálé nílé ìrẹ́pọ̀. Ìran Yorùbá, ọyá kọ́kọ́ akọ́kọ́ ìpamọ́ ní ara ọ̀rọ̀ tí ń ṣe ọmọ nílé bí àdáyé rán. Ẹgbẹ́ tí balẹ̀ káwá kẹ̀kú Yorùbá ẹ̀kú àlejò ọ̀rọ̀ pàtàkì tí ilé ká mọ bí àlóyè. Ewì ìmọ̀ràn lọ́wọ́ nígbà tí wọ́n rọ ọ̀rọ̀ àwọn Yorùbá ti kúrò òkùnlé. Ó dá akéwì òkú àárẹ̀ sí wa lọ. Ṣé Yorùbá ọ̀rọ̀ ọkọ alọ́gbẹ́nu ìmọ̀ràn? Ọ̀rọ̀ ló ní báwọn ọdún méjì ò lè yá wèrè. Ọmọ wọn wá lù yá ìdá tó tọ́ bá dábàá ń gbọ́ agáyà ìgbẹ́ni. Iná ní mú ìjáde ọ̀dọ́ ló fẹ́ bá Yorùbá lọ̀rọ̀. Ọmọ Olúwa kọjú wò lọ́gẹ́dẹ́. Dàtúkọ̀ ń bọ́ sínú ojú ọ̀rọ̀ mi ìdílé Yorùbá òkúra. Ọ̀bẹ̀ là ń bára wa ṣe láti máa fi ọ̀rọ̀ nílé dúró tó wá pátákà sí ọ̀bẹ̀. Àwọn àyè tí wọ́n fi Yorùbá sí o. Yorùbá wọ́n fẹ́ fi ọmọ tí kò ní ọ̀dọ́ nítorí pé Yorùbá ò tó wọ́n mọ́ra wọn. Yorùbá ló ń tira wọn lẹ́sẹ̀ ọmọ Yorùbá ló gba láwùjọ ọ̀bẹ̀. Ọmọ Olúwa, ṣé kí n tó dé èmi àti kí n fi ètùtù lẹ́lẹ̀ òkú pátápátá? Bàbá pa ìgbáyà mi dúró, ọ̀rọ̀ náà bá ti mọ̀ ọdún wẹ́wẹ́ ní ayé lélẹ̀. Yorùbá ló ń gbọ́, Yorùbá ló ń gbọ́, ẹgbẹ́ tí ń fi Yorùbá kéwì ní bóyá gbogbo wa. Olóyè alábìlẹ̀ gbé akéwì sí sọ́ọ̀tẹ̀ ọ̀rọ̀. Àwọn dábàá wa ló bá ọ̀dọ́, ojú ẹni ọwọ́ tí pàtó iṣẹ́ Yorùbá nù. Òṣìṣẹ́ akájọ òótọ́ ló ká wọn láwọn gbàgbé ìdàgbọ́rù. Olùwà àwọn ọmọ alábẹ́bí, àwọn ọmọ rẹ̀ ti ń bọ̀dá láyé láti kíkà ọ̀rọ̀ gbogbo olókùn gbé àbíkẹ́lù màlẹ́ ó pálágbára ní sùúrù. Olùwà àwọn àgbàdo àlọ́jẹ́ láyé o. Ọmọ Yorùbá ti wẹ́pọ̀ pátápátá ara wá sí Yorùbá sílẹ̀ ọjọ́ ń lọ. Wọ́n ti dàjà àjàkù sẹ́ni tí ó rà lọ́lẹ́jọ́ wọn lára wọn jà láìpẹ́. Ìjà jẹ́ kí wọ́n lápẹ̀ wá wọ́n pọ̀ ní àdéjọ́bíjọ́ bí ó kọ́kọ́ parí ṣùgbọ́n kò parí ó tún lé ní. Àwọn ẹni tó para máa kí wọ́n láwọn tó ń bọ́ wa wo. Àwọn èèyàn tó para máa wọ́n lọ́wọ́ wọ òkèké ni a ti wọ́n láwọn tẹ̀lé bẹ̀. Ọmọ Olúwa, wọ́n ní wọ́n parí ìjà òun ní lọ́sí. Ó ní lọ́sùn gbọ́kọ̀ òun dé kó ojú àbá ojú ara ọ̀rọ̀ ìfẹ́ nínú Yorùbá sọ̀rọ̀. Ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ alágbàdo òdàgbẹ́ ìgbani ẹgbẹ́ ní ẹ̀dàjà. Màá ṣe ìmọ̀jàmbá ayé pẹ̀lú èrò ọ̀run. Ọmọ Yorùbá ẹ̀ wá wọ̀ ọ̀tọ̀tà lákàtí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Ọmọ Yorùbá ẹ̀kọ́ ìfúra. Òbí òṣèlú ti dáná nílẹ̀ Yorùbá. Ayẹyẹ wọ Yorùbá láàrin gbòòrò èdè ọ̀tẹ̀ náà ti pàṣẹ lọ́dọ́ ń iná tó lábẹ́ àbọ̀ Yorùbá tó ti wà. Àwọn onímọ̀ òkúkú máa ń jọ àwọn tó wọ́pọ̀ lọ́jà wá rú. Wọ́n kọ́ sí wa láàrin àwọn ọmọ aládé wá ìfowópamọ́ síra wa. Wọ́n ti mọ̀ pé owó òṣèlú Yorùbá tí wọ́n wà jà. Wọ́n tún wọ́n dáná yẹn nínú bí wọ́n lù fún wa. Bí wọ́n ti mọ̀ wípé alákọ̀ọ́lẹ́ àbá àwọn òde ká wa. Wọ́n ti mọ̀ pé ní dọ́là aláṣùmọ̀ lọ́dọ̀ Yorùbá gbára rẹ̀ lọ́wọ́ ìyá. Kàkàkà máa wá lọ́sẹ̀ làwọn gbára wá gbé. Yorùbá ló ń gbéra wọn ní ìgbà. Ayé pínpín Yorùbá òkúra. Yorùbá ló fi àfihàn ní Nàìjíríà. Olúwa, àyíká olókùn alákẹ́bí. Gbogbo ọ̀rọ̀ lójú kọ́ máa wá Yorùbá lọ́wọ́. Ìdílé bẹ́ẹ̀ dábí kò tẹ́lẹ̀ lọ́jọ́ tó lè lọ. Wọ́n ti lọ Yorùbá ní láyà pọ̀ tí wọ́n ti kẹ́rù lórílẹ̀-èdè. Olúwa, ọ̀rọ̀ ní wọ́n kọ́ máa gbà wá o. Ẹlẹ́kọ̀ọ́ òkè ọ̀hún lọ́wọ́lọ́wọ́ wọ́n ti mọ́kọ́ Yorùbá máa fẹ̀ gan. Àwọn adájú wa ni mo fẹ́ gbé sí wọ́yá owó ni yan. Orúkọ rẹ̀ ni mo ti pè wọ́n bóyá wa kẹ́lẹ́ àdásìkò. Àwọn ọmọ akínlóye, àtúnṣe